KOIKIMEDIA bring the work close to your doorstep. Today be the 27th of August. On the 27th oṣù kẹjọ ọdún ìyá 2022 ìlú Ìbàdàn ni a wà ń sìn níbi tí a ti wá fún rally wa fún Yorùbá Nation awareness. KOIKIMEDIA bring the work close to your doorstep. We are live here. Sir. Ọ̀gá mi sà, KOIKIMEDIA rẹ wà láì fẹ́ jọjọ́ lè sọ orúkọ yín fún wa. Orúkọ tèmi Jami Ọlárẹ̀wájú Ọlárẹ̀. Gbogbo ọmọ ti jà mọ́ ọ̀fọ́ ni. Ẹ jọ kí ni nǹkan tí àwa ṣe ní ìbàlẹ̀ nù? A fẹ́ gbà mí bàbá wa. Lọ́wọ́ àwọn tó ti ń jílẹ̀ yẹn ló ń jí lò ní o. Ó ti ní sìn, a fẹ́ gbà kàn wá padà. Yorùbá nation. Yorùbá fẹ́ gbà dúró. So Haúsá Fúlàní a ò bá wọn ṣe mọ́. So kẹ́nìbọ̀dì máa dọ́mù ìyá ẹ̀gbẹ́. Gbogbo àwọn bàbá wa ìyá wa ilé ayé gbé mọ́. Ó dàbí bàtí ẹ̀kọ́ lọ́wọ́ ìgbà wọn sí ilé ayé. But ní sìn, àwa fẹ́ gbà àwọn ọmọ àwa generation tiwa wá fẹ́ gbà ìyẹn padà. So Yorùbá nation làwa ṣe é. Ẹ jọ ṣé ẹ lè sọ ibi gọ́gọ́ táwa ń sìn fún wa? Báyìí sí Liberty Stadium ní Ìbàdàn nílùú Ìbàdàn Liberty Stadium wọ́n tún pè ní Ọbáfẹ́mi Awólọ́wọ̀ Stadium. Ẹ jọ àmọ̀ràn wo lẹ lè bá wa gba àwọn ọ̀dọ́ wa? Àwọn ọ̀dọ́ náà ṣáà ní nǹkan tó ń ṣẹlẹ̀ àwọn ọgbọ́n ní kí ní fún àwọn afẹ́ kìí ìgbà tó yẹ kọ́ bóyá wọn kò létí àmọ́ lẹ́bà mojú àwọn náà ní nǹkan tó ń ṣẹlẹ̀ tó kò sámọ̀ràn tá a fẹ́ gbà wọ́n ju wípé Yorùbá nation ló lè ṣe bàbá sọ pé ẹgbàá tó ń pa ẹ̀ bàbá ló kàn Yorùbá ló kàn Yorùbá nation ló kàn ní òkúṣèmí ló kàn lélẹ̀ so ayé mi ló kàn lélẹ̀ ayé Yorùbá nation ló kàn ní báyìí you understand so Yorùbá nation ojúlẹ̀ ó dúró gbayin so Yorùbá nation no surrender no going back. Ìdí tí mo fi ìbéèrè tí mo béèrè yẹn ni pé tí ẹ bá wo ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ wa ní ìgbà yẹn SARS ẹ rí bí wọ́n ṣe wọ́n ní ìgboro Èkó tẹ bá dẹ̀ wá wo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ yẹn sì àwa rí pé àwọn gan ló tún wá ń sọ wípé bóyá Yorùbá ló kàn kan. òye òye wọn ni àti pé ẹ̀bà tó lóṣèlú ti fi bò wọ́n lójú kò tí kò lójú wọn so òye wọn ni tẹ bá dẹ̀ rí ọ̀kan nínú àwọn tí ó ń sọ pé bàbá ló kàn àbí kinní kan ló kàn yẹn ẹ ti rí pé ọ̀pọ̀ nínú wọn ọmọ àlè ni wọn bíkọ́ tí ẹ lè rí ọmọ ọkọ gangan kó máa jà fúnra bàbá ẹ kó wá tẹ̀lé lóṣèlú toró ti mọ̀ pé lóṣèlú ló ṣe gbogbo méjì tó ti ṣe láti jọ yìí ilé ìtàn lọ ṣe ní London ṣèbí di sẹ́mu bàbá ẹ̀mí ló kàn yìí náà ó lọ bá bàbá Ọbásanjọ́ ńlé ó lọ bá kílórúkọ Àtíkù ó lọ bá Peter Obi ó lọ bá gbogbo àwọn gọ́fúnà Benue ọjọ́ lọ ṣe ní mítìn kí ni mítìn tó lọ ṣe ń bẹ ọlọ negotiate ọlọ fìlò yìí negotiate you understand that mean to say in the next 20 years Nigeria ò ní dá but in the next 2 years ẹ bá fi kí ni ìdá ní pé kí Yorùbá ní sọ̀rọ̀ bàbá máa fi ta 1 2 3 4 fún ọdún mẹ́rin tí Yorùbá ní sọ̀rọ̀ dúró àwọn ọgbọ́n àti gàdé òsì wọn àti mọ̀ pé yàtọ̀ àwọn ìjẹ́ láti jọ ìyà inú ìyà làwọn wà but nísìnyí gbogbo láti fẹ́ gbà lẹ́ bàbá ló lè ṣe Yorùbá èmi ló kàn inú àwọn òfin yẹn. Lẹ́ẹ̀kan sí àmọ̀ràn owó lẹ́lẹ̀ gbà àwọn ọba wa àwọn ìjòyè àwọn baálẹ̀. ẹgbẹ́ àwọn ọba náà ọ̀pọ̀lọpọ̀ nínú ló fi fọwọ́ sí Yorùbá nation lábẹ́lẹ̀ fún òfin tá a dẹ̀ kàn wọ́n gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ nínú àtàwọn ọba yẹn náà à ń bára náà làbí wọ́n jọba àwa náà dẹ̀ là ń tẹríba fún wọn so òun tó dẹ̀ jọba lé lórí Yorùbá náà táwọn ọmọ Yorùbá bá ti wá dìde wípé àwọn ń lọ ó ti di lọ́dọ̀ tí ọba náà gbèrú àti adìẹ gbèsè láwọn Yorùbá kan lọ ìgbà tí òyìnbó Haúsá ló jọba lé tí ò dẹ̀ bí torí Ìgbò ló jọba lé Yorùbá náà ni so ibi tí Yorùbá bá fi sí ìjẹ̀lọ́ba náà gbọ́dọ̀ fi sí ìfọ̀tọ́ ní ọgbọ̀ngbọ́n àgbàlagbà fi ń yà máa ti so àwọn ọba yìí ò lè ṣe gírígírí bá a ṣe ń ṣe ló ti ọgbọ̀ngbọ́n làwọn náà fi ń tẹ̀lé wa so ọgbọ̀ngbọ́n làwọn náà fi ń tẹ̀lé àwọn ọba náà ọ̀nà wa tẹ̀lé àwọn bàbá wa ní wọ́n dẹ̀ wà lẹ́yìn wa so àwọn ọ̀dọ́ ní gbọ́ngbọ́n náà ní nǹkan tó pọ̀ jù so débi sọ̀rọ̀ yìí náà ọ̀dọ́ ni mí wọ́n dẹ̀ kó millions bẹ́ẹ̀ náà ń gbòòrò wọ́n má ti torí nǹkan máa jẹ ilé ní wọ́n má bọ̀ lájẹ́. ẹ ṣe gan sa ẹ jọ orúkọ yín lẹ́ẹ̀kan sí sà. Jami Ọlárẹ̀wájú Ọláníyàn lórúkọ tẹ̀lé gbogbo èèyàn mọ̀ sí bí àwọn ọ̀fọ̀ ẹ ṣe gan sa a padà máa rí náà.
KOIKIMEDIA bring the work close to doorstep. Ìlú Ìbàdàn la wà ní Mọ́kọ́lá stadium níbi tí a ti wá fún rally Yorùbá Nation awareness tí a ṣe lọ́wọ́lọ́wọ́. KOIKIMEDIA bring the work close to doorstep. Àwọn èèyàn wa ṣe ń dé nítorí tẹ́ bá wọlé rí pé òjò rọ̀, òjò ní ó ń dílé àwọn èèyàn wa tí ó ti dé kọ́ ti dé bíbá. Òjò tó heavy gan ó rọ̀ ń bíbá. So òun ló dà tó fẹ́ dílé díẹ̀. Èèyàn wa tẹ́ wà ń lé lóko tẹ́ ti ń dúró dè wá ẹ má bínú sí wa o. Àwọn tí ò bá dẹ̀ mọ̀ bí ta wà náà Liberty Stadium la wà. So ẹ darapọ̀ mọ́ wa KOIKIMEDIA bring the work close to your doorstep. KOIKIMEDIA fẹ́ tàbí ìrìnsẹ̀. Ẹ káàárọ̀ ìyá wa ẹ̀yin àti bàbá wa ìránṣẹ́ Ọlọ́run mo kí ẹ káàárọ̀ sà. Sà ẹ jọ̀ọ́ kí lorúkọ yín sà o. Orúkọ mi ni Prophet Sakios Olúwaṣeyì Akínwándé tí ìpè mọ̀ sí iná dúná lọ iná dúná pa. Ẹ jọ̀ọ́ ṣé ẹ lè sọ fún wa nǹkan tá a wá ṣe níbà ilé nu. Ohun tá a wá sí lónìí a wá ṣe rally fún Yorùbá Nation. Àwa ọ̀tàkù àwáyé pẹ̀lú àbá àròlé tẹ́ntẹ́ tó kó wa jọ tó kó wa kòtí òun la wá ṣe ní òní nílùú Ìbàdàn. Ẹ jọ̀ọ́ a ti ń kọ́ fìrìfìrì pé kò ní sí election ní 2023. Ẹ jọ̀ọ́ kí ni ẹ̀yin ti rí sí nǹkan tí àwọn èèyàn ti ń sọ yẹn, kí ni nǹkan tẹ́ ti sọ ń pa ẹ̀. Lápá lọ́wọ́ Ọlọ́run sí election Ọlọ́run ló tún sọ bẹ́ẹ̀ ohun tí Ọlọ́run ti parí láti ọ̀run wá ló máa ṣe ìrìnàjò yìí. Spiritual la fi ń control natural, supernatural ló ń control natural. Láti òdi ọ̀run Ọlọ́run ti kọ́ pé kò lè sí election mọ́ ìyàtọ̀ adé ti tó àwa ni ká kàn dìde. Ọjọ́ tí Yorùbá Nation ń bu Ọlọ́run ti mọ̀ Ọlọ́run ti endorse ẹ̀ ó ti sáyìn sí gbogbo ohun tó bá gbà láfún peaceful right láfi jáde lágbára lọ́wọ́ Ọlọ́run lágbára á sì jáde kó nínú Nàìjíríà yìí. Nàìjíríà is not working. Your language is your identity. Yorùbá ni language wa kí ni èdè Nàìjíríà kí ni èdè Nàìjíríà ìgbẹ́ tí lágbára kò ní sí election 2023 ọdún yìí náà lágbà òmìnira. Ẹ ṣé gan sà. Ẹ jọ̀ọ́ kí ni àmọ̀ràn tí ẹ lè gba àwọn ọba wa títí tó fi dórí àwọn olóṣèlú wa tó ń jẹ́ ọmọ bíbí Yorùbá, àmọ̀ràn wo lẹ lè bá wa gbà wọ́n. Tọ́ba láṣẹ àmọ̀ràn tí ń gbà gbogbo àwọn ọba wa ni pé kí àwọn ọba wa kàn dìde nítorí pé ìyà ń jẹ àwọn ọmọ wọn, àwa tán jọba lé ní orí ìyà ń jẹ wá. Àwọn náà sì ni àwọn náà ọ̀pọ̀lọpọ̀ ọba mi fìdí ẹ́ ní o, ọba mi ò lẹ́nu ọ̀rọ̀ tẹ́pẹ́ Nàìjíríà ti ń jọba gbé
níjọ́ tí wọ́n pa Bóròdé nílùú Ìgàngàn èmi ń ṣe open crusade nílùú Ìgàngàn ní First Baptist Church mo mọ̀ ibẹ̀ mo wà tí mo sọ lọ́sẹ̀ yẹn ní Bóròdé ó jẹ́ fún kámẹ́rà pé ó lè gbé bàbá wa Ìgbòho dìde wá sí Ìgàngàn. so nǹkan tí ẹ̀ ń sọ fún wa báyìí ni pé ẹ tiẹ̀ wà nílùú Ìgàngàn lọ́jọ́ tó bá dọ́gba fún mi. wọ́n ń ṣe ìsọjí lọ́wọ́ níbẹ̀ lọ́sẹ̀ yẹn ni. ṣùgbọ́n àwọn kan wá jáde síta wọ́n wá ń sọ wípé òun ṣe Fúlàní ló pa ṣe ni wọ́n ń parọ́ mọ́ Fúlàní ẹjọ́ kí lẹ bá wa rí sí ẹ̀rín yẹn. Fúlàní ló pa Bóròdé kẹsẹ pé wọ́n ní èmi ń bẹ nínú gẹ́gẹ́ yẹn tí mo ń sọjí ní First Baptist Church wòlíì iná juná lọ iná juná pa ló ń sọ̀rọ̀ tọ́ba dé gẹ́gẹ́ gẹ́gẹ́ wòlíì iná juná lọ ọmọ tí wọ́n sọ̀rọ̀ nímọ̀ mi ọmọ tí wọ́n sọ̀rọ̀ nímọ̀ mi lọ. ẹ sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ẹ ní ìyà ń jẹ ọmọ Yorùbá pé káwọn ọba yẹn ẹ jọ ṣé wọn ò rí ọba kan tí ìyà ń jẹ ni tó yẹ kó nǹkan ti mọ nǹkan tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà. ìyá ìjọ àwọn ọba wa náà àwọn ọba wa ló yẹ kó máa pàṣẹ àwùjọ àwọn ọba níjẹ́ ìjọba ṣùgbọ́n ọgbọ́n ni àwọn olóṣèlú fi gbàgbára kó lọ́wọ́ àwọn ọba wa àwọn ọba wa kàn jókòó lásán ni ọba tó láṣẹ ò tó nǹkan mọ́ wọ́n kàn jókòó lórí ìtẹ́ ni ṣùgbọ́n nígbà tá a bá gba òmìnira ọgbọ́n padà sí ipò ọba ọgbọ́n padà sí ipò àṣẹ lónìí níṣẹ́ òṣèlú ló yan àwọn ọba Tinubu ló ń fọba mí jẹ àwọn ọba kan wà aládé sanṣáyé ni wọn aládé alápẹ̀rẹ̀ ṣùgbọ́n nígbà tí abágbá ìwádìí sàn wọ́n ṣe bó ti yẹ kó ṣe yóò sì bó ṣe kó rí. ẹ ṣe gan sàrọ̀ bá wa ẹ jọ àmọ̀ràn wo lẹ máa gba àwọn tó ṣì ń bọ̀ ní àti stéètì kan sí kejì tán wà lójú ọ̀nà láti pé kán darapọ̀ mọ́ wa àtàwọn tó wà ní ìtòsí Ìbàdàn. àmọ̀ tí ń bá wọn ni pé gbogbo àwọn tá à ń bọ̀ ẹ jẹ́ ká máa ṣe jẹ́jẹ́ lọ́nà nítorí òjò tó ń rẹ̀ lọ́wọ́ báyìí bísíwárì là ń ṣe lọ́wọ́ báyìí ọlọ́run sì máa wà pẹ̀lú wa gbogbo àwọn tó sì jọ ìwà káwọn náà jọ Yorùbá lè sọ̀rọ̀ pé lóòótọ́ Yorùbá lè ṣe máa di ọlọ́run ti fi hàn àwọn ọ̀pọ̀lọpọ̀ wòlíì ọlọ́run ti rè mí gan Yorùbá lè sọ̀rọ̀ ẹjọ orúkọ yín lẹ́ẹ̀kan sísá. orúkọ mi ni Prophet Sakios olùpàṣẹ iná jìnnà lọ iná lọ bá. ìyá wa ẹ káàárọ̀ o ẹjọ kí lorúkọ yín máa o. ẹjọ ìyá wa lérí ọ̀rọ̀ Yorùbá nation táwọn èèyàn ń pariwo àmọ̀ràn wo lẹ lè gba àwọn obìnrin gẹ́gẹ́ bí ẹ̀yin náà ṣe tóbìnrin àmọ̀ràn wo lẹ lè gbà wọ́n. káwọn obìnrin ká dìde ṣe báwọn lábẹ́ àwọn bàbá wọn kí á dìde kí á fi ọjọ́ tí a ti ọmọ jábọ́ ìwádìíṣọ́ yìí ó dúró fún wa oríyá yìí ṣe gan ẹjọ àmọ̀ràn wo ni ẹ wá ní fún àwọn ọ̀dọ́ bọ́ọ̀sì ọ̀dọ́ ṣe pàtàkì láwùjọ àmọ̀ràn wo lẹ ní fún wọn àwọn tó ṣe iṣẹ́ tẹ̀lé olóṣèlú ẹjọ ẹ bá wa fún wọn ní àmọ̀ràn. àdébí máa fún àwọn ọ̀dọ́ nítorí àwọn ọ̀dọ́ ni wọ́n ní Yorùbá nation yìí kan bọ̀ àwọn náà ní president àwọn náà máa wà dáṣọ president wọ́n ṣàwọn arúgbó tó wà pẹ́pẹ́pẹ́ àwọn fúnra ẹni tí àwọn wọ́n máa jọ lórí wa ní Yorùbá nation lẹ́ni okun lẹ́ni gbogbo ipá láti fi ṣiṣẹ́ yìí ọlọ́ ìyẹn òkú lọ́kẹ́ díje láti sí arábọ̀ Yorùbá nation yìí níjọ́ tí wọ́n bá ti kéde náà bá ti gbé àti sáré Yorùbá nation yìí ẹ̀rọ ọ̀dọ́ ẹ ti dé jáde ẹ kọ́ sí ìwọlọ́pẹ́ ẹ ṣẹ́rú àwọn olóṣèlú ẹ ṣẹ́rú àwọn olóṣèlú nítorí àwọn olóṣèlú wọ́n kọ́ lóògùn àwọn ọ̀dọ́ ni wọ́n lóògùn wọn ni ṣùgbọ́n àwọn ọ̀dọ́ dìde wọ́n dá Yorùbá nation lẹ́ẹ̀kan sí àmọ̀ràn wo lẹ́tún máa gba wa nípa sí mẹ́gà rally wa tí a fi máa gba Yorùbá nation tá a fi máa wọnú Yorùbá nation.
tí bàbá wọ àwọn èèyàn nígbà kí àwọn èèyàn dìde o kí a sì máa bẹ̀rù ká má bẹ̀rù kankan tí bàbá bá ṣe kò sí kan táwọn orin táwọn olóṣèlú máa ṣe láwùrẹ́ sí máa ṣe kí a dìde kí a má bẹ̀rù kí a má fòyà Ọlọ́run ti tì wá lẹ́yìn Ọlọ́run ti dúró tì wá ó ti gbàdúrà wá ló ṣe ló fún wa kí ó wà actualization kí gbogbo àwọn èèyàn fẹ́ dìde tí bàbá tí wọ́n bá ti dìde báyìí ẹ̀ tó máa dìde ẹ̀ bàbá ti dúró káwọn náà dúró sí ẹrù má bà Ọlọ́run ti gbà fún wa ẹ jọ̀ọ́ kí lórúkọ yín lẹ́ẹ̀kan sí tèmi ìyá mi Àjàyí ẹ ṣé gan. KOIKIMEDIA bring the work close to your doorstep. You are still live at Ibadan. KOIKIMEDIA bring the work close to your doorstep. Òjò ni òjò ká ti rí àwọn ọ̀pọ̀lọpọ̀ ìbọn ẹ̀yin tẹ́ wá lé tẹ́ ń wò wá òjò ló ń dìlé wa o òjò rọ̀ ń bàdàn heavily so ẹ bá ń wọlé náà bẹ́ẹ̀ òjò yẹn sì ń rọ̀ so à ń retí àwọn èèyàn wa. Definitely going to get a close to 11 kan ma fẹ́ di 6 months pé ẹ mọ̀ pé African time most especially Yoruba time ó máa ń yàtọ̀ ẹ bá ṣe party ní 10 táwọn máa dé ẹlòmíà dé 2 ìgbà tó bá ti ń kága kúrò nílẹ̀ ó ti mọ́ ẹ̀jẹ̀ Nàìjíríà ló sì wà nínú ẹ̀jẹ̀ Nàìjíríà ló sì wà ṣe understand tó kò ní sí African time mọ́ Odùduwà ayé tuntun la dé sí Odùduwà time la wà Bíbélì kẹ́ mo rí ọ̀run tuntun àtayé tuntun ló ń bọ̀ wáyé Bíbélì ó sọ pé kí ni ó ní mo rí ọ̀run tuntun àtayé tuntun tó bá ti gba Yorùbá nation tán ní sí ayé tuntun la dé yẹn ayé tuntun la gbé ayé yẹn jẹ prophet ló dá lérí yìí pé ayé tuntun àti ọ̀run tuntun tí ó wà ní Bíbélì yẹn Yorùbá nation gangan ló túmọ̀ sí. ayé tuntun ẹ wo ayé sáré ti kọjá lọ ayé tuntun nìyẹn ní wàtá bá gba Yorùbá nation ẹ wo torí pé ara máa rọ ẹfì wọ́n ń ṣerú ayé yìí àti àwà nínú location 419. ayé ẹkún lónìí wàhálà lọ́la ni. no good news. ìròyìn burúkú ìròyìn ìbànújẹ́ ni ẹ̀hẹ́ sọ̀rọ̀ máa yàgbá ìbánisọ̀ wọ́n á sì wá gbé ayé tuntun tí bẹ́ẹ̀ lè sọ ayé tuntun nìyẹn ṣùgbọ́n ayé aláyé là ń gbé o ayé aláyé là ń gbé. kọ́lọ̀ má jàgbá ayé aláyé. àyàṣẹ́ wọn gbé ayé tiwa àwọn ọmọ wọn ṣẹ̀ rí ayé wa ẹni tó wà ní Nàìjíríà lónìí kò rí ayé wa ẹni tó ní mọ́tò gan tó ṣe kíní kan ọ̀nà tó ń gbà ọ̀dà ẹni tó ní lórí tíṣẹ̀lì wọ́n ń jí gbé bóòlù lórí ọ̀nà wọ́n ń jí gbé Fúlàní jíyàn gbé ni ṣùgbọ́n nígbà táwọn gbọ́ ìwádìí sàn kò ní sí gbogbo ọ̀nà rẹ̀ mọ́ àṣẹṣẹ rí ayé wa nìyẹn ọdún yìí sì ni Yorùbá ní ṣe máa dúró lágbára Ọlọ́run lágbára Olódùmarè ẹ wo àwọn alọ́kọ́lé síbẹ̀ tó ti yẹ yí a ní àlè àbọ̀dì owó ilé síìtì mọ́ wọ́n máa mú fún lọ sí inú bush ṣé nínú bush ni òfin fún àwọn àtàwọn síbẹ̀ táwọn bàbá àti inú bush yẹn wà fún àwọn àlejò tó bá tẹ̀ wá láti ìlú bòmí táwọn náà fẹ́ tẹ̀lé síbẹ̀ ibẹ̀ gan ni àwọn náà níbẹ̀ ẹ wo má padà wá sí bọ́kẹ́sì ni o wọlé ẹ má bínú bí a tó ní. ẹ jọ ẹ má bínú o òjò tí ń rọ a máa padà wọlé padà ní o òjò yẹn ó ti heavy padà.
gbogbo ilé ẹjọ́ a ní kúrò ní òjò but fóònù wa kò ní lè cover ní òjò ẹ mọ̀ wọn fóònù táwa ń lò kò tẹ́wọ́ gba kọ́ máa lò nínú òjò Yorùbá nation no going back.